eléyìí ló lágbára ó lágbára gbogbo àwọn ọmọ tán dìde lélẹ́yìí ti mú lù tán tó ti ń pa wọ́n lọ́kọ̀ọ̀kan tí ò dojúkọ Fúlàní tó wà lẹ́kọ̀ọ́ kò dojúkọ Fúlàní tó wà lẹ́kọ̀ọ́ ó ti sọ ẹbí eléyìí ìdá aláìlọ́mọ aláìní bàbá mọ́ nísìn kí la fẹ́ sọ sílì so sad káti ẹ̀ wá ní orí bẹ́ríà tó dáa pé tó wẹ́l á padà kú náà ni ṣó yẹ ẹ mọ̀ kígbe pẹ́ wọ́n mọ̀ bẹ̀rù yín pẹ́ lágbára n tó yẹ lò fún àwọn ẹni tá ń dojúkọ èèyàn yín ọmọ tó máa mọ́rẹ́ tó máa fọrẹ́ nà tàbí kò kàn ní ó dáa náà kò burú wá bá mi kó halẹ̀ mọ́ kó mọ́ ní rẹ́spẹ́tì lọ olùyàn títí ẹ̀mí bọ́ lára ẹni yẹn ẹ̀mí bọ́ kò ṣe tún ṣe mọ́ àwọn méjì tó kù ní ìsìn Ọlọ́run ló mọnú tán wà irú owó táwọn ẹgbẹ́ tí wọ́n dá tán fi rarú pósí fún ẹni tán ṣe special burial fún ṣé tán bá fi ṣe nǹkan fọ́mọ yẹn tàbí kanú wọn ìṣẹ́ máa dínkù wàá farúgbó ara lọ ṣẹ̀wọ̀n ipò pààyàn èèyàn mẹ́ta nígbà kan náà wọ́n lọ́n bá wa tẹ sáfẹ́fẹ́ rẹ̀ bá wa tẹ sáfẹ́fẹ́ rẹ̀ kó bá wa fi atẹ́gùn kó fẹ́ atẹ́gùn dáadáa sílẹ̀ nílùú Èkó yẹn ní sáìdì ibi tárákùnrin yìí ń gbé ó ga o ọmọkùnrin ọmọ kékeré ó bí ọmọ yìí lọ́mọ náà ó yá ṣó yẹ ládùúrú àlè òṣì ẹ kó wá jókòó náà tẹ́ sí ẹ lẹ́yìn sí ẹ wájú báyìí pé ẹni tó lù ṣó lè parẹ́ ná ṣé Facebook ò ní máa gbé wá ṣé Facebook ò ní máa gbé wá so sad ó ti fèé bú lẹ́lẹ́ ṣáwá lè rí àwọn tó wà ní kíní ká máa sá ni ó sọ wọ́n lórúkọ tó sì jẹ́wọ́ ló ń jẹ́ ohun burúkú ìtòdè ń yanu sọ níta ẹ bá tiẹ̀ ti ń ṣe àgbà ti dé wo gbogbo ara rẹ̀ ìkìdárun funfun gbogbo abẹ́ rẹ̀ ìkìdárun fún mi ò rí lóòótọ́ o ṣùgbọ́n tó bá hù níwájú tó hù ní péńpéjú tó hù lórí ó ti wà lábẹ́ náà ó ti ń ṣe èyí wá bu ẹ lọ́wọ́ po n tó imú kí àdúgbò yẹn kàn máa bẹ̀rù ẹ ó kọ ẹ lásán wọ́n ní bí ejò ni kí ló dé who are you tó dẹ́mi ọmọ ọlọ́mọ légbodò bọ́mọkùnrin yẹn òkú kò lè jẹ́ èèyàn mọ́ láyé kí ó mọ̀ kú àwọn ètò sẹ́kù yẹn gan wọ́n lè má jẹ́ èèyàn mọ́ láyé wọ́n kàn máa wo bínabíná ní èló ló fẹ́ ná tírú nǹkan báyìí yóò fi ṣe ìwọ arákùnrin ó mà ṣe o ṣìkà àti ń gbàgbé ṣùgbọ́n tá tún gbé jáde láàárọ̀ yìí ò dáa onírú òka bẹ́ẹ̀ lọ́wọ́ onírú agbára bẹ́ẹ̀ lọ́wọ́ àyà rẹ̀ gbà á ni wọ́n wá ń tẹrọráìsì nínú Èkó ó dẹ̀ ń gbọ́ wípé lábúlé ẹ̀ Fúlàní ti wọbẹ̀ ó lọ bá wa fàyà rẹ̀ gbangba kó fi rọ́bọn ẹ wàá mọ lẹ́nu òṣì ẹ mọ lẹ́nu máa dojúkọ máa ṣe gbá sótán àwa náà ń pa àwa ni wọ́n ń lo agbára wọn fún wọn ò lò fún ará àta tẹ́tẹ́ fìyàjẹ tó fẹ́ gbẹ̀san lò fún Ọlọ́run ó foríjì ọmọkùnrin yìí Ọlọ́run ó pàṣìṣe rẹ̀ rẹ́ Ọlọ́run ó bá wa tẹ sáfẹ́fẹ́ rẹ̀ eléyìí gan-an wọ́n níjà ní ń gbé pé ẹ fi ilẹ̀ náà bí ó ti kàgbá kò tiẹ̀ nìyẹn who are you tí ẹ gan yóò járe kọ́gbọ́n irú owó tán ń ná fún ẹ lórí nǹkan tó ṣẹlẹ̀ tó bá sínú ẹgbẹ́ union ni ò bá mọ tó kò torí mi mọ̀ pé owó rẹ kọ́ ná ná ẹgbẹ́ gbọ́dọ̀ náwó wọ́n gbọ́dọ̀ ṣe tiwọn kú òun bẹ́ẹ̀ kán jẹ́ kó lọ fèsì wàhálà àgbésí ayé ẹ tó wálé ayé wa ṣe tó sọ wọ́n lórúkọ tí ì ṣe tiwọn kí ló dé
àwọn yòókù náà wọ́n fura nísìn wọ́n ti máa tètè kìlọ̀ fún wọn kí ló dé ẹ ti dàgbà ayé ò ṣe gbogbo yẹn mọ́ kódà àwọn pọ́lítíìsì ò nídìí yín mọ́ àwọn báńdíìtì náà ń lò kẹ́sì tí ẹ̀kọ́ kó wá bá wa rọ kẹ́kẹ́ fèsì àwọn báńdíìtì ẹ̀fà àwọn ọmọ ọlọ́mọ lẹ́ẹ̀lẹ̀ wọ́n mọ gọ̀kadà wọ́n mọ wúwo wọn wọ́n ṣe gbogbo ẹ̀ tún wá halẹ̀ wọ́n kọlu mọ́tò wèrè mọ́tò ń lò wá gùn yìí tó yẹ pósíná wá tẹ́ sí òun wájú bàbá onírun funfun ṣẹ́ndí àyà ṣíọ̀ ó sọ̀yàwó ẹni ẹlẹ́ni dopó ó ṣàwọn ọmọ rẹ̀ dẹni tí ò ní bàbá wàhálà ìbẹ́ gbówó fòbí rẹ̀ kò lè tán torí ìjàlẹ̀ tó fẹ́ dálẹ̀ lẹ́gbẹ́ bá gbówó fún ìyàwó tẹ́ gbówó fòbí tí owó yẹn bá ṣe kinní kan wọ́n tún dojú kọ ìyàwó àwọn ọmọ ń kọ́ n tó fi dáa kéèyàn mọ wà nú ẹgbẹ́ kan lẹ rí yẹn o torí ẹgbẹ́ ló ń ṣùgbà gbogbo kinní wọ́n ń káàánú ni kì í ṣe pé ní wọ́n gbà á lẹ́ẹ̀lẹ́ ẹ má bá wọn gbà sódì pé wọ́n fẹ́ fi gbà á lẹ́ẹ̀lẹ́ ẹgbẹ́ ló ń káàánú kinní àánú ni wọ́n ń pè bẹ́ẹ̀ àwọn ẹni ẹlẹ́ni nínú union àwọn àgbààgbà àwọn náà ń ṣe ìkáàánú lórí ọ̀rọ̀ yìí kì í ṣe pé ní wọ́n gbà á lẹ̀ torí ìsìnlẹ̀ tún máa káyín sókè pé wọ́n ti gbà á lẹ̀ o wọ́n ti parí ẹjọ́ irọ́ ntọ́ tẹ́gbẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ bẹ́ẹ̀ rí ẹ̀wù union náà gbé sí lára yìí náà ló ń ṣe ni wọ́n ń ṣe yìí alákòábá irú owó má ṣe. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tíì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wọ ojú olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 47 5427 +234 7025 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.